tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lóko lájò níbikíbi tẹ́ ẹ bá wà ẹ kú déédé àsìkò yìí lórí ọ̀rọ̀ bàbá Ayélóge àwọn àgbààgbà Yorùbá wọ́n ti fi ohùn ránṣẹ́ sí bàbá lórí àláàtì tí wọ́n gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ já látẹ̀lé bàbá Ayélóge àbáyélóge ni wọ́n ń pè wọ́n, ẹ tètè Bánjí Ayélóge kì í ṣe Bánjí Akíntóyè o, ẹ tètè padà ẹ la bá wọn o, wọ́n ti gbà láti kẹ́ ẹ lọ pín in torí ẹ gbọ́dọ̀ jọ pín in ni. Ẹni tí ọba sì ti bá ń fẹ́ bá wọn pín bẹ̀ kó tètè yọ kó tètè máa sá padà bọ̀, ààyè ń bẹ nínú ìran Yorùbá. Bẹ́ẹ̀ ni torí wípé bàbá yìí lórí ètò lónìí ẹ máa rí àláàtì tí wọ́n gbà àti ohun tí àwọn ìran Yorùbá àwọn àgbààgbà Yorùbá tí wọ́n fi ránṣẹ́ sí wọn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé bá a ṣe ń sọ̀rọ̀ yìí lórí Yorùbá Nation. Àṣẹ̀yìnkùnlé lọ̀tá wà, inú ilé báyìí la ṣe ní gbé. Bàbá yìí ni ló jẹ́ fáìsì fún bàbá wa Bánjí Akíntóyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ṣé sì mọ̀ pé ìwà ò ní foníwà sílẹ̀, àwọn àgbà sì ní èéfín nìwà, ìṣelé ló máa gbé wọn déta. Àwọn èèyàn kan sì wà tó jẹ́ wípé lóòótọ́ bí gbogbo wa ṣe ń pariwo Yorùbá Nation la fẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan ń bẹ tó jẹ́ pé ìtorí ipò ni wọ́n ṣe ń pariwo. Àwọn kan torí owó tí wọ́n máa rí níbẹ̀ ni wọ́n ṣe ń pariwo Yorùbá Nation. Kì í ṣe gbogbo àwa tá à ń pariwo pé a fẹ́ orílẹ̀-èdè olómìnira fún ìran Yorùbá ni kì í ṣe pé gbogbo wa là ń ṣe é fún ìfẹ́ tá a ní fún ìran Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Lórí ètò lónìí gbogbo àṣírí bàbá yìí àtohun tí àwọn àgbààgbà sọ gbogbo ẹ̀ níbẹ̀ lórí ètò. Ẹ máa bá mi pín ẹ jọ̀ọ́, àmọ́ ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ ó wọ ìgboro ayé lọ. Ẹ bá mi kọ́mẹ̀ǹtì, ẹ like, ẹ subscribe sí channel yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀. Ẹ tẹ notification bell yín torí tá a bá ti upload kẹ́ ẹ lè mọ̀ pa àti dé. Bẹ́ẹ̀ ni torí wípé kò yẹ kó rí báyìí, kò yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni kí ló lè fà á tírú àwọn bàbá yìí fi lè gbégbésẹ̀ lòdì sí Yorùbá Nation lẹ́ni tó ti bá wa jẹ, tó ti bá wa mu, tó ti mú àṣírí ibi tí ìpele ibi tí ọ̀rọ̀ Yorùbá Nation pé dúró tó dé dúró ní United Nations àti níbi gbogbo tí wọ́n gbégbésẹ̀ dé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí ó yẹ? Ẹ̀yin ẹ kọ́mẹ̀ǹtì. Vice President igbákejì ìran Yorùbá ní ohun Yorùbá Nation tá à ń sọ̀rọ̀ yìí lóòótọ́ ti gbága ààbò rí olùlẹ̀. Ibi tí ìran Yorùbá ò ti fura nìyẹn. Gbogbo ẹni tó bá ti ní ambition pé òun fẹ́ di gọ́vnọ̀, òun fẹ́ di rep, òun fẹ́ di senator, òun fẹ́ di president, wọn ò nílò ká pè wọ́n, ṣùgbọ́n wọn ò ní sọ. Èrò wọn ni wípé tí wọ́n bá ti kóran Yorùbá jọ, tí wọ́n ti ń jẹ́ leader tó bá dàsìkò bò á dìbò fún un. Ni wọ́n mọ̀ pé ègún sọ̀rọ̀ ó pè ó lójú ti rà, ojú ti là. Ìran Yorùbá ò sí nírú oko ẹ bẹ́ẹ̀ mọ́. Ẹni bá faṣọ orú ẹ̀ ṣòro lásìkò yìí fúnra ẹ̀ ní ọ̀wọ́ torí ò ní sẹ́ni tí ọba tẹ́rì sí. Ọmọ Yorùbá mò ń bọ̀, ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀ níbi àláàtì tí bàbá yìí gbà lọ́wọ́ àwọn àgbààgbà Yorùbá. Mò ń bọ̀, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ bá a ṣe wá ń gbọ́ ká wá padà wá káṣọ analyze ẹ̀. Àbáwọn èèyàn ṣe tú àṣírí bàbá yìí. Bẹ́ẹ̀ ni fídíò yìí ò ní gùn rárá, ṣókí ni, kì í ṣe fídíò tó gbọ́dọ̀ gùn. Kẹ́ lè bá a mọ̀ wípé bàbá Ayélóge yìí ìran wọn ó dàbí pé ọpọlọ wọn ó nílò kí wọ́n reset ẹ̀. Ìlú òyìnbó tí wọ́n ń gbé bóyá òtútù ló mú wọn ni àbí wọ́n ní ká má máa búyàn. Bú yín bàbá, kò tiẹ̀ gbẹnu tiwa láti bú yín. Àmọ́ ó dàbí pé òtútù ìlú òyìnbó bóyá lè bá padà sílé, àmọ́ tẹ́ bá padà sílé níbo lẹ fẹ́ dé sí báyìí? Torí àwọn ajínigbé ń bẹ nílùú yín tó pọ̀ rẹpẹtẹ o. Bọ́dà bí Oǹdó àbí Èkìtì náà ti wá. Èmi ò sì rò pé sójà kan máa ṣọ́ yín tí ó gbà yín lẹ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ̀ bá ṣọ́ra. Ẹ kúkú dúró nílùú òyìnbó yín lọ́hùn-ún ká mọ̀ pé ẹ dúró, ẹ má wulẹ̀ wálé mọ́. Ẹ wò àwọn àgbààgbà ti bá wọn sọ̀rọ̀.
ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ní olólùfẹ́ wa mò ń bọ̀. Ó yá ẹ gbọ́ àláàtì àkọ́kọ́ látẹnu wòlíì yìí. Ó ní wọ́n fẹ́ ti rí ògo mi tẹ́tí ṣẹ̀mí lẹ́ẹ̀mẹ́wàá yìí. Ẹ̀yin àgbààgbà yín tó fọwọ́ lẹ́rọ̀ bí ò sọ̀rọ̀ yìí. Ó ní kò ní bá wọn délẹ̀ lérí. Ṣé ẹ ti gbọ́? Kọ́ọ̀sì ti wà ń bẹ̀. Ikọ̀ tó sọ yẹn ní yíyà yìí. Ẹ gbọ́, èmi kọ́ mọ sọ o, àwọn ọ̀ràn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wípé tó irú ẹ̀yin Ayélóge Onítìrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin òbílẹ̀ jẹ́ àbí ọ̀yà ẹja tẹ̀síwájú ó sì kó pè tán. Ẹ jẹ́ ká jọ máa farabalẹ̀ gbọ́ wọn lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ká wá jọ analyse ọ̀rọ̀ táwọn bàbá yìí sọ látàrí pé àláàtì tí wọ́n fún Ayélóge kó lè bá a mọ̀ wípé àtàwọn tó kù nínú ìran Yorùbá tí wọ́n jẹ́ abẹ̀mí bọ́bọ́jẹ́ ẹ lè wọnú ilé ẹ jókòó lórí fẹ́ǹsì inú ò bẹ́ anybody sí i. Èwo kàkà tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ kẹ́ ẹ máa fàdúrà ara àwọn tó ń ṣe é lọ́wọ́ ó tún wá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ń yẹgi mọ́ wọn lẹ́sẹ̀. Ẹ gbọ́ nǹkan táwọn bàbá yìí tún sọ àláàtì wọn rèé. Intellectualism and wọ́n mọ̀ nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n torí pé they have been involved. Ṣé ẹ gbọ́? Monetarily, one way or the other. Wọ́n ti kówó fún wọn. Wọ́n fà even ọdẹ olórí ẹ̀sìn. Àwọn olórí ẹ̀sìn tó yẹ kó ṣe bóun láṣẹ. Làwọn kan ṣẹ̀ṣẹ̀ ń dìde dá pariwo yìí. Àwọn kan ṣe kí ni wọ́n kárí sọ̀tọ̀ torí wà pé abẹ́pẹ́pẹ́ ni. Bẹ́ẹ̀ni. Nítorí pé wọ́n ṣe kí ni wọ́n ti jẹ́ dodo wọn ò lè ṣòdodo mọ́. Wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn Afẹ́nifẹ́re àpòlá Afẹ́nifẹ́re. Ṣé ẹ̀ ń gbọ́ Ayélóge? There were a lot of secret things tó ń mú láàrin wọn. Tó yẹ pé àwọn tó yẹ kó dìde kó gbé ìjà àwọn kékèké tó ń bọ̀ lẹ́yìn ìjà. Àwọn ló máa gbé kékèké àwọn kékèké tó máa gbé. Ẹ bá wa pín fídíò yìí ẹ jọ̀ọ́. Àwọn ló wà àwọn àti bó ṣe lè rí. Tó bá ń ta kókó. Àwọn alálẹ̀ afọ́rùn. Alálẹ̀ ọfọ̀hún. Wọ́n ti ṣe kí ni? Wọ́n á jẹ orúkọ tí wọ́n jẹ́. Mi ò fẹ́ sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Ṣé gbọ́? Ọmọ Yorùbá ṣé ẹ ti gbọ́ ẹni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò yẹn jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi pín fídíò yìí ẹ bá mi táàgì bàbá Ayélóge ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n lè jẹ́ kó yé wọn kí wọ́n wo fídíò yìí kí wọ́n gbọ́ nǹkan tí àwọn ọ̀rẹ́ bàbá yìí sọ fún wọn. Pé ó bá tó àsìkò àti ṣòfòrò ọ̀la ó bá tó àsìkò àwọn alálẹ̀ ó fọhùn. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí ìkànnì wa ẹ mọ̀ pé ìkànnì wa yìí léyìí ìyẹn Pavilion TV tẹ́ ń gbọ́ lọ́wọ́ yà àti Àwòfẹ́ TV àwọn fẹ́ràn kan ń bẹ lórí ẹ̀ báyìí àwọn kan wà tá a tún ṣẹ̀ṣẹ̀ kó síbẹ̀. Ẹ la wò ó ẹ mọ̀ wípé ìran Yorùbá ò dúró lọ́wọ́ mọ́ a ti mọ̀ pé àkókò ń bọ̀ àkókò sì ti dé láìpẹ́ láì jìnnà ètò míì sì ń bẹ ló pẹ́ jù déédéé agogo 7 ìrọ̀lẹ́ ìní ẹ tún gbọ́ nǹkan tí ẹ gbọ́ latest lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ bá mi pín fídíò eléyìí ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ àláàtì bàbá lẹ̀ ń gbọ́ yìí Ayélóge àbáyélóge ni wọ́n pè wọ́n tí wọ́n fi nǹkan lásánlàsàn pẹ̀lú Dúpẹ́ Onítìrí àwọn ni ọ̀tá wa tí wọ́n fa ìrìn àjò Yorùbá Nation sẹ́yìn títí dọjọ́ òní tí mò ń bá yín sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí lẹ́tà tí àwọn bàbá wa Bánjí Akíntóyè kọ níjọ́sí tí wọ́n reminder letter tí wọ́n fún Tinubu kì í ṣe reminder ló yẹ kó jẹ́ ó yẹ kí wọ́n lọ bá a ní pé ìsìn la fẹ́ torí Buhari ó ti máa ṣiṣẹ́ lẹ́hún bẹ́ẹ̀ àti gbogbo àwọn nǹkan tó fà wá lọ́wọ́ kù ní ìsìn a lè jáde freely látàrí kíni ìgbésẹ̀ tí Onítìrí gbé pàápàá àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà o ò lè ṣàdédé wọṣọ Yorùbá Nation anyhow báyìí torí àwọn agbófinró pàápàá àwọn gòdògòdò tó jẹ́ tàwọn ará bí wọ́n ti kó wọn kólú ẹ̀ mọ́ àwọn tó kó sí tí wọ́n kó sí correlation center báyìí látọjọ́ yẹn Ọlọ́run ló lè sọ̀rọ̀ ipò tí wọ́n wà bàbá Ayélóge mọ̀ ń pa ẹ̀ ìkàlẹ̀yàn èèyàn nìkà ẹ gbọ́rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ kẹ́yìn yìí sọ ó ní àkókò dé tí àwọn alálẹ̀ ó béèrè ẹ tún gbọ́ mi mo tún padà bọ̀ àmọ́ ẹ bá mi pín prógáàmù eléyìí
ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹjọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn èèyàn ti bínú tán sí bàbá Ayélòkè. Bẹ́ẹ̀ ni wọ́n ti bínú tán o, àti gbogbo àwọn kákọ́ọ̀sì ẹ̀ tó kó lẹ́yìn. Ẹ̀yin tó kó lẹ́yìn ni mo fẹ́ bá sọ̀rọ̀ míì báyìí, níwọ̀n bá ṣókì yìí ẹ yí padà, ẹ padà lẹ́yìn ẹ̀, kò síbi tó kò lè gbé yín délẹ̀ lérí. Bẹ́ẹ̀ ni ẹ rántí àwọn tó tẹ̀lé Onítìrí o, ọ̀pọ̀ ẹ̀mí ti sọnù, oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Ẹ wò títí ìgbà míì tá a máa pàdé, ẹ bá mi share program yìí ẹ jọ̀ọ́. Thank you. Ó dàbọ̀.